Adéfẹ́mi Mutalib Adélákin Alábìrí ti ìlú Abẹ́rẹ́ ní abẹ́ Ẹdẹ. Abẹ́rẹ́ jẹ́ ìlú kan tó ti wà tipẹ́tipẹ́ ní abẹ́ Ẹdẹ. Tí olúkálùkù bá ń gbọ́ Abẹ́rẹ́ wọ́n mọ̀ pé kí ni ìtumọ̀ Abẹ́rẹ́. Abẹ́rẹ́ jẹ́ nínú gbogbo ìlú tí ó wà ní abẹ́ Ẹdẹ, Abẹ́rẹ́ lórúkọ tó yẹ pé a ní agboolé nínú Ẹdẹ tí wọ́n ń pè ní ilé Abẹ́rẹ́. So ilé Abẹ́rẹ́ yẹn, gbogbo ilé tó wà nínú Ẹdẹ òun ni wọ́n ní oko. So oko Abẹ́rẹ́ níbi tá a wà yìí tó dìlú. Tá a bá ti kúrò lágboolé wa lẹ́dẹ, a wá síbí láti wá dáko. Abúlé ti wà ní aláwọn àwọn èèyàn tó tún jẹ́ àsọmọgbé wa tó ń yí wa ká, tó ń bá wa pàlàpàlà. So nígbà tí à ń bá lọ dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀ ní bàbá tí mi wá wò pé ibi Abẹ́rẹ́ náà wà, báńdìrì ni, báńdìrì Ẹdẹ àti Òṣogbo ni. A gbọ́dọ̀ fìyàn díbẹ̀ tí ọmọ bá wa sọ ààlà. So wọ́n rò pé ta la lè fi síbẹ̀ tí ọmọ sọ ààlà yẹn. Wọ́n wá ní pé ọ̀dà ẹ lọ́nu abúlé tó wà níbẹ̀. Ni wọ́n wá dé inú abúlé, wọ́n wá rí, wọ́n wá ní ṣé ẹni tí wọ́n bá ń sojú ìlú yìí dáadáa nínú ni wọ́n wá mú bàbá mi Abdulkareem Sanusi Alábìrí tàná. Wọ́n wá mú bàbá mi gẹ́gẹ́ bí baálẹ̀ pé lọ́mọ sojú tìmí ń bẹ̀rùn ní tí bá ti ń ṣẹlẹ̀ kọ́ wá mọ̀ fún tìmí lábọ̀. Bí bàbá mi ṣe di baálẹ̀ nù. Ìgbà tí bàbá mi di baálẹ̀, à ń lo ìlú lọ títí àwọn oríṣiríṣi àwọn ológun láti bá lò. Àwọn Anthony Obi, Anthony Dofia, Bangboye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní 1992, Aṣíwájú Isiaka Adétúnjí Adélékè, nígbà tí wọ́n wà ní gọ́vnọ̀, àwọn náà wá kọ́ bíúdì kan sọ̀ọ́ká fún mi lọ́kàn yìí, òun nìkan ló wà ń bẹ̀. Ìní wọ́n ń lò ní finance nísìn, ẹyọ kan tó wà ní gbó yẹn nù. Old Governor Service nínú Òṣogbo ni wọ́n ń lò ní secretariat nígbà yẹn. Ṣùgbọ́n gbogbo gómìnà tó bá ti jẹ, wọ́n á wá ṣe àbẹ̀wò sínú ilé yẹn. Wọ́n á wá ṣe àbẹ̀wò sí finance yẹn, òun nìkan ló wà ń bẹ̀ o, kò sí gbogbo bí o. So wọ́n wá ṣàbẹ̀wò sí, wọ́n máa ń bá bàbá mi, wọ́n máa ń bá wa lójú abúlé. Kódà tọwọ́ oko bọ́wọ́ wá ṣe dọ̀tí náà ni wọ́n ṣe bá bàbá mi lọ́wọ́ gẹ́gẹ́ bí baálẹ̀. Ìgbà tó yá ni wọ́n wá sọ fún wa pé ìlú yìí o, ṣé wọn pé àwọn ilẹ̀ tó wà bí ìjọba láwọn fẹ́ máa fi dáko ní, ṣùgbọ́n ìjọba ti fẹ́ máa lò fún ilé láti máa fi kọ́lé. Ẹ̀yin náà gbìyànjú kẹ́ máa fẹ̀ sí nílùú. Bá a ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀ sí nílùú nìyẹn, tìlù ń kùn. Ìgbà tó di 1999, bàbá Kàndé ló gbàjọba gẹ́gẹ́ bí alágbádá padà. So ìgbà tí bàbá Kàndé gbàjọba padà, wọ́n bẹ̀rẹ̀ sí ní develop lu. Bàbá Kàndé ló wá site secretariat síbí pé kán máa kó bọ̀. Nígbà tí wọ́n site secretariat síbí, oríṣi ilé méjì ni wọ́n bá nínú ibẹ̀ yẹn. Àkọ́kọ́ Ìkíní kú ní White House yẹn gẹ́gẹ́ White House. Níbẹ̀ yẹn ni wọ́n ti bá Ìkíní kú. Ọ̀ṣun Ẹlẹ́ran ló wà ní níbi Ministry of Justice. Níbẹ̀ yẹn Ọ̀ṣun Ẹlẹ́ran ló wà níbẹ̀. So ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ máa búdó sílé wa dànù. So àwọn Ìkíní kú yẹn ní balógun dádì mi gbà yẹn. Àwọn ní balógun dádì mi nígbà yẹn. So wọ́n bẹ̀rẹ̀ sí máa búdó sílé wa dànù. Ta ni no, kò sí ìjọba tó lè wó lé wa dànù náà, ibẹ̀ lẹ bá wa. Ṣùgbọ́n nínú òfin Nàìjíríà mọ̀ pé bí ìjọba bá lóun fẹ́ lu ààfin ìlú gan, á gbà fún náà nítorí àwọn náà la yàn wọ́n. Ṣùgbọ́n wọ́n padà provide nǹkan míì fún wa. So bàbá Kàndé wá pé emergency meeting gbà yẹn.
pàtó ń pè mọ́ agency meeting ilé 9 bá ní White House yẹn àwọn èkè ní kú náà wá kọ́ ilé 9 yẹn padà fún wa níbí bàbá kan ló kọ́ ògùn sáwà lákọ̀ fúnra wa so àwọn náà kọ́ ilé 9 yẹn padà fún wa tó wà ní second gate yẹn níbi tán kọ́ White Mosque sí yẹn ìgbà tá à ń bá lọ tí àbẹ̀yẹ náà di ìlú tó ń dàgbàsókè ìjọba fún wa ní school wọ́n fún wa ní primary school Àgbàlé model primary school wọ́n fún wa lábẹ́rẹ́ wọ́n fún wa ní health center àwa náà di ìlú tó yẹ pé ó níná torí pé ilé nǹkan ló kọjá ní Àbẹ̀rẹ̀ nígbà kan ilé nǹkan ló kọjá lábẹ́rẹ́ nígbà kan so bàbá tèmi gangan tó jẹ́ ọba àná torí bàbá Lábẹ̀rẹ̀ àná ló bí mi direct so níbi tí roundabout wà yẹn gangan nílé dáàdì mi wà roundabout yẹn ní dáàdì mi wà ilé yẹn akọrinlé alágbolé torí pé ẹni tó sàbí àwọn dáadáa ní dáàdì mi 27 rooms ló wà ń bẹ so kan tó wá ní pé títì jẹ kan tó wá wò padà nígbà yẹn ìgbà tán wọlé yẹn padà tán so ńlá sá padà mú ilé mẹ́ta tó wà ń bẹ tẹ bá yà sọ́nà ẹ̀dẹ́ ní ti ẹ̀rí ilé amọ̀ kan lápọ̀tún àpòsí ní ẹ̀rí ilé amọ̀ kan àwọn ilé tó wà ní john tó jẹ́ lé john tó wà níbí nígbà kan tá wà nínú abúlé tó wà nígbà kan nìyẹn so ìgbà tó di pé à ń lọ Oyinlọ́lá lọ Àkàndé náà Arẹ́gbẹ́ ló wá lẹ́yìn Oyinlọ́lá ìgbà tí Arẹ́gbẹ́ dé Arẹ́gbẹ́ ló wá elevate dáàdi mi kúrò ní baálẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó dúró níbi tí government secretariat wà kò gbọ́dọ̀ jẹ́ baálẹ̀ pẹ̀lú ìṣòwòpọ̀ tìmí ní o lórí pé Alábẹ̀rẹ̀ ò lè dá nǹkan ṣe tí ó bá jẹ́ pé àṣepọ̀ pẹ̀lú tìmí so náà wá elevate bàbá mi sí ọba that was November 26, 2016 so ìgbà tí a mú pé a fẹ́ gba ọ̀pá àṣẹ ní January 4, 2017 so oríṣiríṣi àwọn ìpèníjà wáyé àwọn tá a bá pààlà àwọn náà gbógun pé ẹ̀sẹ̀ Ṣàbẹ̀rẹ̀ di kinní kan Òṣogbo ní state capital nǹkan kan so pàgbára politics lágbára wọn sá padà jẹ́ kí wọ́n rí staff of office yẹn present fún dádì mi nígbà yẹn ìgbà tí wọ́n present staff of office yẹn ó di pé àṣà ń bá ètò wa lọ ìgbà tó di ayé gọ́fìnà wa gọ́fìnà àná Isiaka Adégbóyèga Oyètọ́lá bàbá yìí gangan ni wọ́n bẹ̀rẹ̀ bẹ̀yẹn nínú ìtọ́ táwọn gbọ́ náà wọ́n sign certificate fún bàbá yẹn kọ́ fún bàbá yẹn ní staff of office so gbà tó di April 26, 2021 ni wọ́n wá pè o congratulations pé wọ́n ti sign certificate fún dáàdì mi so gbà tó di April 27 ọjọ́ kejì dáàdì mi wá jáde láyé wọ́n lọ sí ààyè àwọn bàbá wọn ìgbà tí bàbá mi jáde láyé lọ́jọ́ kejì tí wọ́n announce wọn pé wọ́n ti gbọ́ pàṣẹ pé wọ́n ti gba certificate ẹ̀gbọ́n tí wọ́n bá ti ní certificate lọ́wọ́ ó náà ti di kinní nìyẹn ọjọ́ kejì bàbá mi jáde láyé èmi ò tí ẹ ronú pé mi fẹ́ jọba láyé tèmi lórí àfàlẹ́ mi nígbà máa ń ṣe nǹkan tó wù mí káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dìde wọn náà fẹ́ jọba nǹkan mínísítà àfọwọ́lẹ́nu even though a níyàn nínú family tàwa gangan because àwọn èèyàn tí òun jọba rí gan tí wọ́n jọ wọ́n jáde wọn láwọn fẹ́ jọba ẹ̀ mọ̀ tí ààyè bá ti sílẹ̀ oríṣiríṣi àwọn èèyàn lọ́wọ́ máa ṣe kíni lọ́wọ́ máa jáde so ṣùgbọ́n nínú ìtàn tó bí Àbẹ̀rẹ̀ wá kò sí ọba méjì tó ti jẹ ju Abdulkareem Sanusi Adéfẹ́mi lọ kò sí so ìgbà táwọn èèyàn dẹ̀ jáde then in our family again àwọn tó present ẹnìkan náà pé ẹnìyẹn o pé àwọn rò pé kálu ẹnìyàn jọ ní gbogbo wa gbárùkù tì so ojú ọ̀nà bí tá a ti ń rìn tá a ti ń lọ làwọn èèyàn ti sọ pé wá ọkùnrin pé ayé láfa ni ìwé sáfà o ọba ni ọ so mọ́ tẹ̀lé yàn mọ́ o wọ́n máa tẹ̀lé ọ ni o báwo ni wọ́n á ti tẹ̀lé mi èmi ti lẹ́ni tí mò ń tẹ̀lé náà pé báwo ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ da fámílì rú ni no nínú nǹkan tó wà nílẹ̀ táwọn wò yìí tó o bá lò jọba á jẹ́ pé orí yẹn ti kóònù lé yín nìyẹn o so ó bá kẹ̀ kíní kan mo bá ń ráwọn ìlọ́tún lóṣù náà bá wọn bá mi
èmi dẹ̀ ní èmi ò ká gbọ́n mi lówó mi lẹ́ni tì í báwo ni wàá ṣe jọba wọn ni alọ́ba ní ọba àfà nínú àná ọlọ́run sáré pé àwọn èèyàn sáré tì mí dídí tí wọ́n ní ká lọ gba fọ́ọ̀mù àwọn èèyàn náà lọ sanwó fọ́ọ̀mù mi nínú gba fọ́ọ̀mù ń gba fọ́ọ̀mù tó gbà tí wọ́n gba fọ́ọ̀mù tán àwọn afọbajẹ márùn-ún ni wọ́n yàn àwọn márùn-ún wọ́n fòtù fún mi mo ní 5-0 àwọn mẹ́sàn-án ló bá mi contest tá a ṣe mẹ́wàá tó mo ní 5-0 tó bá ní mi àfà tó ọlọ́gbẹ̀rọ̀ ńgbà tó yá wọ́n ti dé ibì kan báyìí tán ti ànánsì mi ní local government tán wọ́n bá tún fún mi ní ìwé kóòtù mo bá tún ráwọn kan tó bá tún dìde sí mi pé kábíyèsí ẹ má wọrí o ẹ ti dọba o àwọn ọmọ ẹ ṣe kéèsì yín àní gbó lọ́wọ́ yín tó wọ́n sàtún dìde tì mí tó bá mi ṣe kéèsì mi ìsanwó wọ́n bá tún rí mi gan wọ́n bá tún sọ fún mi pé kábíyèsí aṣọ tẹ wọ̀ yìí aṣọ tó bá wọn wọ̀ kọ́ wọn ẹ má wọrí wọ́n tún ra aṣọ fún mi wọ́n tún rán wọ́n tún gbé bọ̀ mí lọ́rùn níbẹ̀ ni mo ti mọ̀ pé Ọlọ́run nìkan ni mo fi yàn ṣe lórí tó bá ní gbogbo owó dání tó bá ní dépò láyé ò ní dépò tó ká wáyé mọ́ yàkọ̀já sí nǹkan kan ju ká gbà pé tọ́lọ́run bá fẹ́ ká sí láyé òun láàsì then tó bá yẹ pé ká sọ truth I'm the only person èmi nìkan ni ẹni tí mo lè pera mi lọ́mọ ọba àbí because bàbá mi nìkan ni ó jẹ ọba nígbà yẹn so èmi nìkan ni mo lè sí nígbà yẹn mi ni mo sì lè pera mi pé èmi nìkan sì ni ọmọ ọba so tí mo nígbàgbọ́ pé tí Ọlọ́run bá lóun dé sí ẹ̀dá gbogbo agbára táwọn èèyàn wulẹ̀ rí kan ní Ọlọ́run lágbára ju gbogbo wa lọ tó nínú agbára Ọlọ́run àti àtìlẹ́yìn tìmí tilẹ̀dẹ̀ torí bàbá yẹn náà dúró bàbá ní bàbá yìí ìgbà tí a lọ fi jẹ baálẹ̀ ńgbà yẹn a lọ fi lákú ni tí o kò dá kó wáyé pé orí rẹ̀ wá dé ẹ mọ̀ ó touch èèyàn bákan báwo lórí èèyàn ó ṣe wá dé tó wáyé pé ọjọ́ kejì tó máa jáde láyé pé ọmọ yẹn dẹ̀ ni ọmọ tẹ̀ ń wù yẹn o ó kàn jẹ́ àfáà ni o akin ni o akin lọmọ yẹn ọmọ because dáàdì mi bímọ tó pọ̀ gan o bàbá bímọ tó pọ̀ gan so ṣùgbọ́n gbogbo àwọn tó lọ ń dá tọ́jú ọmọ bàbá mi tọ́jú ẹ̀gbọ́n torí mo jìnnà gan gbogbo wọn gbà fọlọ́hún lára mi so ìgbà tó di October 18, 2021 ó ní wọ́n announce mi ní local government ẹ̀yìn ìgbà yẹn wọ́n fún mi ní ìwé kóòtù so ìgbà tó di à ń fa kéèsì yẹn lọ títí nínú àánú Ọlọ́run kákọ̀ ti story yẹn short tó di October 26, 2022 a year after so ní gómìnà Gbóyèga Oyètọ́lá ní wọ́n bá announce mi gẹ́gẹ́ bí ọba àdúpẹ́ fọlọ́run so ní bí mo ṣe ń ṣe àkóso ìlú nu ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run torí pé nínú gbogbo àwọn tó sọ fún mi pé mi ní dọ́ba lánàá ọ̀rẹ́ ni wá lónìí torí gbogbo wọn padà rí pé tọ́lọ́run bá yẹ̀yàn Ọlọ́run máa kó ẹnìyàn máa ṣe ju pé ẹni tí wọ́n fi tipátipá sọ pé ó débẹ̀ lọ tó mo ríra mi gẹ́gẹ́ bíi pé ẹni tọ́lọ́run yàn ni mí tí mo sì ń gbìyànjú agbára mi láti jẹ́ pé kílù yẹn kó túbà. àti mo ti sọ ìtàn yẹn mọ́ ìtàn elevation tí Arẹ́gbẹ́ṣọlá ṣe nígbà yẹn tí ẹ mọ̀ pé baálẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wa ò recognize baálẹ̀ so ọba kan gbogbo wa pátápátá ó ń dà tìmí láwa ẹgẹ́ ìdíbà nìsín so nínú kún lọ́wọ́ bàbá tìmí àti pé wọ́n rí Alábẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lórí àsì tìmí wọ́n fi sọ pé ó yẹ kálábẹ̀rẹ̀ kúrò ní baálẹ̀ kó di second class kó wà lára àwọn ọba tí ń dádé agboolé tó wà lábẹ̀rẹ̀ alágboolé abẹ́rẹ́ gẹ́gẹ́ agboolé kan ni abẹ́rẹ́ gẹ́gẹ́ agboolé kan nínú Ẹdẹ ni níta ìbá béèrè ni pé àwọn wo lọ́wọ́ bá wa dáko ẹ rí bí mo ṣe gbé tàn yẹn láti pèlè ni pé àwọn wo lọ́wọ́ bá wa dáko tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa abẹ́rẹ́ tẹ́ǹbọ̀ mi agboolé kan nínú Ẹdẹ ni tó jẹ́ pé àwọn tó wọ́n bá wa dáko wọn á pọ̀ gẹ́gẹ́ bí bá ní ṣe òótọ́ ipá àwọn náà dáko lẹ́gbẹ̀ẹ́ wa ẹnìkú ni o
Ọládìgbé ní o nǹkan kan ní o èso ní o báwọn náà ti wá dákú nù bọ orúkọ Àbèrè gangan orúkọ agboolé kan nínú Ẹdẹ ni ẹ ti gbọ́ Yorùbá yẹn yìí so orúkọ Àbèrè gangan orúkọ agboolé kan nínú Ẹdẹ ni adúpẹ́ o torí pé àwọn aláṣekù wọn padà bàbá mi Abdulkareem Sanusi Alábẹ̀rẹ̀ àná nínú ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú bàbá wa Tìmì ọba Dr. Munirudeen Adéṣọlá Lawal mínísítà àkọ́kọ́ tó yẹ pé ẹni tó bá rí ìran dáadáa yóò mọ̀ pé ọba tí faríwọ̀lú mínísítà bàbá mi bẹ̀rẹ̀ dáadáa tó gbogbo àwọn tí bàbá mi wá ṣe débi tí Ọlọ́run ní pé kí àsìkò wọn dé ibẹ̀ náà ni mo ti gbé nínú àánú Ọlọ́run níbi tí mo jókòó sí bàbá mi ló bẹ̀rẹ̀ rẹ̀ bọ̀ èmi ni mo parí mo tún fi kún tí ó fi jẹ́ pé Àbèrè ní palace life palace ṣe mọ̀ pé ọba mi bẹ̀rẹ̀ pé tó bá jọba ní ìsìn báyìí tó bá di kú tọ́ba mi bá jẹ lẹ́yìn rẹ̀ òun náà lọ wá another palace ni bọ̀ èmi ọba Adéfẹ́mi Mutalib Adélákè mo ṣe bíi ní ààfin fún lù nígbà tí Ọlọ́run bá ní ká lo ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé anybody tó bá tún dé ó lò fún ààfin sọ̀rọ̀ mi ti yé nìsín lẹ́yìn ìgbà náà tó ronú pé kí ló lè ṣẹlẹ̀ tẹ́ bá wo gbogbo àwọn ọ̀nà àárín ìlú mi kò dá mo tẹ̀ lọ bá local government ẹ wá bá grade àwọn ọ̀nà yìí wọ́n ní local government tó dá o kíní kan kíní ọ̀dà so mo personal money mi láti ní pé wọ́n bá mi grade gbogbo ohun tí ń jẹ́ kọ̀rọ̀kọ̀ndú ìlú mi lẹ́yìn ìgbà yẹn mo rí pé àwọn èèyàn wọ́n kàn wọkọ̀ wọ́n láwọn lọ ra ta nígboro àwọn lọ ra sùn nígboro kí ló dé àwọn náà lè jókòó náà kárẹ̀ kó ọjà síbi abẹ̀rẹ̀ àfọ̀jà lílẹ̀ bó ti yẹ pé kíláàsì fẹ́ wà pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì pé opposite secretariat báwo lẹ́sìn mọ̀ náà jà ń bẹ̀ ẹ̀sìn mọ̀ pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ẹni tí ó bá gọ́ọ̀mẹ̀ntì gbé ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ ṣọ́ra mọ́ sí nájà lówó dé tán náà sẹ́kọ̀nà àlínà lábẹ́rẹ́ bẹ́ẹ̀ torí ẹnu ọ̀nà láwà àgbọ́dọ̀ ná bẹ́ẹ̀ pé káwá ní káwọn èèyàn bọ́ sójú títì kan máa ná ọjà ara o tó wọ́n ní àwa alákọ̀wé ni ká mọ̀ gbé ní ibi abẹ̀rẹ̀ ọjà ànájà rẹ̀ ìgbà tí mo rí pé ọjà yẹn bó ti ń ṣe ìgbà tó di inú àwẹ̀ tó lọ tó mo rí pé wọ́n wá ní kó bá mi pé àwọn ìyá lọ́jà yẹn wá wọ́n pè wọ́n wá tó mo kó 20 of them mo kó wọn jọ mo dẹ̀ ṣe empowerment fún wọn láti fún wọn ní owó kéékèèké kó fi mọ ta ọjà tó dẹ̀ lómi fẹ́ nájà lọ kò sí nǹkan kan lẹ̀ fún láti ná ọjà lẹ́yìn ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ibì kan náà ní pé àwọn òró mi mu nínú community tó wà lábẹ́ ìlú mi ẹgbẹ́ ìgbà kábíyèsí tẹ́yà wá gbọ́ abáyé nu láti ọ̀tá ti wà àrò mi mú omi tá à ń pọn gan kò sí kíní kan má wọ̀rí àgbẹ̀bọ̀ o tó mo ní láti bá àwọn èèyàn mi tó wà ní nísọ̀pẹ́ ìjọ ẹ ṣàánú mi àwọn èèyàn mi òró mi mú wọ́n dẹ̀ gbẹ̀bọ̀ at least lẹ́nu ṣe tí mo dórí àpèrè tí ò tí ì pé 2 years àpò 2 years lókùtùbà so mo gbẹ̀bọ̀ ò méjì ẹ bá sì mọ iye tó ń gbẹ̀bọ̀ ò nísìn tó bá gbẹ̀bọ̀ ò nísìn tó bá parí bọ̀ ò nísìn yóò lè bẹ́yà bí 200,000 2 million naira tó bá parí bọ̀ ò tí ó dà nísìn so at least bọ̀ ò méjì ń bẹ tá a ti gbẹ ẹ̀yìn gbá yẹn mo ń rò nínú ìrònú mi pé bí Àbèrè ṣe wà dúró ọlọ́pàá ti ń ṣàfowápọ̀ ṣe mọ̀ pé secretariat la wà alọ́lọ́pàá nù secretariat ọlọ́pàá nù ní pẹ́rẹ́ oṣù owóde náà ń kọ́ police post àtọ́já náà ní àwọn tó yàn mẹ́jà fìlú ṣe kábíyèsí àmọ̀ pẹ́ẹ́dẹ́ ló l'Àbèrè ṣùgbọ́n mẹ́jà fìlú ṣe tẹ́ bá ti pè wá á dá inú ṣùgbọ́n Yorùbá ní pé tẹnitẹni tàkísà ní tààtàn so mo ń gbìyànjú láti jẹ́ pé kí èmi náà sì kí n dá ní police post nílùú mi gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí nìsín so lórí ìgbìyànjú yẹn náà mo wà lórí ẹ̀ tọ́lọ́ sì ti ní pé ká sì gbìyànjú yẹn dé ibì kan àti àwọn nǹkan bẹ́ẹ̀ lọ so akọ́ṣọ́ọ̀pù fáwọn èèyàn láti gbà lówó pọ́kú kó jẹ́ pé kó lè bàa jẹ́ pé àwọn èèyàn wọn pé anájà tán àríbi tá kó ọjà wa pamọ́ sí àṣeyẹn náà fún wọn
ẹ mọ̀ pé ọba ò kí ń kówó pamọ́, ọba ò dẹ̀ lówó, àwọn aráàlú ló máa ń bọ́ ọba. Ṣùgbọ́n nínú nǹkan tí aráàlú fún àwa náà la rò pé ká sí kíni ká fún àwọn èèyàn tó wà láàrin ìlú wa, wọ́n lè bá gbáyé gbádùn ní àárín ìlú wa. Ìbáṣepọ̀ èmi àti Abẹ́rẹ́ àti Òṣogbo a lè jà, kò sí ìjà láàrin Abẹ́rẹ́ àti Òṣogbo. Èmi tí mo wá dúró ń bì tìmí ló fi mí síbí. Òṣogbo state capital ni wọ́n, èmi ní Òṣogbo, gbogbo agbára tó yẹ kó wà ní Òṣogbo Abẹ́rẹ́ ló wà. Ọdún mi Òṣogbo náà ní ṣe kíni wọ́n ní ìdí mi náà nìyẹn. So àjọṣepọ̀ ń bẹ láàrin Àtọ́jà àti tìmí, so ó túmọ̀ pé àjọṣepọ̀ ń bẹ láàrin èmi àti Àtọ́jà nù, kò sí wàhálà láàrin wa. Ó ti lọ ju kọjá, ìgbà tí ìjà àlàálẹ̀ wà ti kọjá. Níjọ́ tí mo ti dórí àpèrè kò sí ìjà àlàálẹ̀ mọ́. Òṣogbo mẹ́nu àlà, Ẹdẹ mẹ́nu àlà, gbogbo ìlú lọ́mọ ibi tí Ẹdẹ yọ̀ǹda alẹ̀ fún Òṣogbo dé tí ò lárúmọjẹ́nú. Ìfẹ́ táwọn bàbá wa fi lò láwọn ọjọ́ tó ti pẹ́, ṣe mọ̀ pé nígbà kan àmọ́ fìfẹ́ lò, ọ̀làjú ló fẹ́ kó bá wa ní ìsìn báyìí pé mo máa bọ̀ jẹun fọ́nlẹ̀ 1 plot. Tó bá ti bá ní kí n fọ́nlẹ̀ 1 plot, ó bẹ́ẹ̀ ká kó lè ṣèwé ni o. Torí tó bá ṣe ìwé tẹ́lẹ̀ mi bá mẹ́mi ọ̀dọ̀ ọmọ mi máa sọ fún ọ pé ilẹ̀ bàbá mi lọ fẹ́ jí gbé, á dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀, ẹ̀wọ̀n pọ́n làjú ti dé. Tó bá dẹ̀ jẹjọ́ ni àwọn bàbá yẹn nígbàgbọ́ nù pé ní tí bàbá mi bá ti ṣe kalẹ̀ mi gbọ́dọ̀ sí kíni mi gbọ́dọ̀ tú o. Lánàá ní ìjà alẹ̀ wà láàrin Òṣogbo àtẹ̀dẹ̀, ṣùgbọ́n èrè pé àwọn ọba tó wà nísìnyí àwọn ọba tó yẹ pé nǹkan yé ni, kí ni Àtọ́jà fẹ́ bá tìmí jà sí, dépòdépò èmi tí tìmí wá fi bì, kí ni mo fẹ́ bá Òṣogbo jà sí, nítorí pé Òṣogbo máa là, Ẹdẹ máa là, ní tí ẹnìkọ̀ọ̀kan ó jẹ ní ẹnìkọ̀ọ̀kan sí kíni ní ń wá. So kò sí jàlá láàrin àwa àti Òṣogbo ju pé olúkálùkù mọ àlà bàbá rẹ̀. Ìpèníjà tí mo fojú wo láàrin ọdún méjì, òun nìkan ní fi ọba jẹ níbi mo ti sọ láti pìlẹ̀. Then nínú nǹkan tí yóò fi máa jẹ ọba náà ni pé kó máa rí ìpèníjà. Oríṣiríṣi nǹkan ló ti wá bọ̀ ó ti lọ, ọba ò kí ń ronú, ọba ń ronú, bàbá ronú ọba ò lè pẹ́ lórí àpèrè. Nígbà wọn bá gbé ìwà lónìí kílẹ̀ tó sọ ọ̀rọ̀ lọ́mọ yẹn ìtàn gbé wá, ètò ọ̀wà gbígbóná ń bẹ, èyí tí ó wà táfi pẹ̀lẹ́kù tó ṣe ń bẹ, èyí tí ó sì wà tí a rà sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ní pé ìpèníjà pọ̀, ṣùgbọ́n n tá ń pèlè lórí gangan ó ní kó máa ní ìpèníjà, torí pé inú ìpèníjà ni ó sọ èèyàn dàgbà. Ẹ gbọ́, nínú ìpèníjà ni ó sọ èèyàn di àgbà. Tẹ́ fi mọ̀ pé níjú la bí lágbájá náà, ṣé ìdòdó pọ̀ wá jọba náà, àbí nǹkan kan máa ń wọ̀ wọ́n lára ni, nǹkan kan wọ̀ wọ́n lára. Ní tó máa ń wọ̀ wọ́n lára náà ni pé tí bàbá tó ti lo 70 years nílé ayé tí ò lè fojú iná, tẹ́ ẹ bá rọ́mọ tó fi 20 years ìjọba yóò máa sọ ọ̀rọ̀ yẹn fún yín. Bàbá mi wọn kẹjọ pé wọ́n ń fa wàhálà kíní kan dọ́dọ̀ rẹ̀, wọ́n kẹjọ obìnrin olóbìnrin tí wọ́n ti gbà ilẹ̀ tó ti gbà, lágbájá báyàgbó lágbájá sùn, níbo ló ti bá sùn, ó fa sọyà máa lára, ń bá tagi, wọ́n ṣe kíní kan sílẹ̀. Ẹ wo gbogbo ronú yẹn, ẹ mọ̀ pé nítorí pé èèyàn ìjọba ni wọ́n fi ń gbé gbogbo yẹn wá, tó mì pé iná fi sọ pé ká bá fọmọ ọdún kan ká fi jẹ ọba. So kí bàbá 90 years ṣì wà láyé, bàbá rẹ̀ ló jẹ́. Abẹ́ understand, torí pé wọ́n ní pé ẹja lo ààfin láti ṣe kíni láti rí yanjú. So gbogbo àwọn ìpèníjà tá a rí kọjá ó ti lọ́nu títí tí yóò sì fi kú ní ìpèníjà ọmọ sí kíni ní ọmọ wa, èdè ọkọjá agbára wa ní kọ́lọ́hún kọ́ mọ́ gbé kọlù wa. Ṣé rí ìmọ̀ràn mi fún ẹ̀yin ọ̀dọ́ generally ó ní pé ẹ jẹ́ káwọ̀ ọ̀dọ́ ríra gẹ́gẹ́ bíi pé wọ́n ti rí abi tọ́ọ̀gì bíi dàlúdàlú, bọ́ ẹ jẹ́ á change ìròrí yẹn, àbí ṣe mentality lẹ́yìn lébùn mọ́ ń pè sẹ́yìn wá ọ̀ gbé bùn. So
ẹ̀yà change kìíní yẹn kúrò pé àwa náà lè gbáyé sí dáadáa èyí pọ́n náà fẹ́ jà fún lóṣèlú kan kíní kan bẹ ẹgbẹ́ kan ẹ̀yà wa lọ kádà nù ọ̀dọ́ lè darí ìlú dáadáa wàláì Nàìjíríà tó dàrú lónìí tó bá yẹ pàníyàn wa bá dà àwọn ọ̀dọ́ lè change ẹ̀ ọ̀nà wo wá ní àwọn ọ̀dọ́ gbà change ẹ̀ ó ní pé níjẹ́ kẹ́nìbọ̀dì ṣe kí ni kó lò wá níjẹ́ kẹ́nìbọ̀dì lò wá nísìn báyìí bẹ́ẹ̀ ti kúra yín jọ nísìn báyìí ọ̀dọ́ ni gbogbo yín ṣé tí wọ́n bá fi eku da ìṣàkóso agboolé kan lé yín lọ́wọ́ báwo lẹ ṣe darí ẹ̀ amúlùdùn nínú àwọn ìṣesí kan tí mo kọ́ bẹ́ẹ̀ ti dúró yìí ní ìsìnkú wa nígbà èmi àti lágbájá tó ṣòṣèlú ni gbàdúmọ̀ ṣòṣèlú yẹn kò sọpọ́tì mi gbà yẹn ẹ wo orí yẹn kò gbọ́dọ̀ bọ́ sí lọ́wọ́ o kì í ṣe lídà ó dìgbà tó bá tó rí ní tí ń ṣe ọmọ làkejì rẹ ẹni tó pè lọ́tà yẹn kò lè padà sórí fún ọlọ́la o nínú gbogbo àwọn tí mo rí pé àjọ contest fún ọba mo ń sọ ni o nínú gbogbo àwọn tí mo rí pé àjọ contest fún ọba nílùú yìí mo win ní out of 90% because kẹ́ ẹ máa ṣe ibẹ̀ fún gbogbo yẹn kẹ́ ẹ máa fún gbogbo yẹn lóúnjẹ lójoojúmọ́ ọ̀tá wà nù wọn ọlọ́ta ṣùgbọ́n ìwọ ṣe tiẹ̀ kó free mind ẹ ẹ̀yàn kan mọ̀ bá pa nígbà wo ló ní kú ọ̀ràn yẹn ni kú ọ̀ràn yẹn kọ́ lówó ìyẹn lè wáyé kọ́ mọ́ lówó ṣùgbọ́n tó bá ti wáyé ó kù ní tó kí lọ́wọ́ ń bẹ̀rù sí wọn lè pa ọ́ ikú kan ni ó sì pa ọ́ bọ́ ọmọ lójú ìdí kọ́ lásìẹ̀ tí ó kọ́kọ́ pa ọ́ ó lè sún ilẹ̀ àkílẹ̀ rẹ̀ wò pa ọ́ ó lè sún kọ́ ọmọ jì àsìta àbọ̀n lè báyàn ó sì lè wà lórí ìrun kọ́ kábàárà kó sàlára akúbárú kó sì lọlẹ̀ kó kú ọlọ́wọ́ kọ̀ọ̀fẹ́ kíkú òjijì ọ̀pọ̀ ló jẹ́ ká máa ṣàìsàn ká tó kú kọ̀ọ̀fẹ́ kíkú òjijì ọ̀pọ̀ ni o ìyẹn lè máa sọ̀rọ̀ lọ́kọ́lọ́ lọ tán fún ọba wọn. tó ó mi pé ẹnìkan tí gbogbo wa gbọ́dọ̀ fíà òun lọ́lọ́run o tọ́ba bá ti wà láyé tọ́ba bá ń ṣe báyìí pé ta ni ọ́ tọ́ gbà pọ́ padà lọ jábọ̀ fẹ́ nìkan nǹkan ó ṣe ọ́ o alágbára kan tá a fọlá fún Ọlọ́run ni ó wà jẹ́ ká yóò fúyẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ́lọ̀ kó já bọ́lọ̀ dáadáa o kó má jà rí ìbínú rẹ̀ kó tún a ṣe nínú bí tá a ti ń dẹ́ṣẹ̀ o tó bá lè ṣe ká mọ̀ dẹ́ṣẹ̀ báwa bá tiẹ̀ bẹ́ àágùn lẹ́mìí lágbára Ọlọ́run so torí pé a lè ṣe ká mọ̀ dẹ́ṣẹ̀ bá a dẹ́ṣẹ̀ gan wọ́n gbẹ́sẹ̀ wá bá wa ṣùgbọ́n kọ́lọ̀ wọn láwà ń bẹ̀ ẹ ṣé.